ṣe mọ̀ pé wọ́n máa ń kí ọmọ bàbá wa nínú omi yẹn wọ́n ní onípele kò gbọ́dọ̀ mú alábàjá kò gbọ́dọ̀ kò ṣiṣẹ́ ògìdìgì ó dé ọ̀rọ̀ náà lòlù náà bẹ ẹ ò lè rí ọ̀ọ́ni tàbí ẹ má tì mí lọ síbẹ̀ ẹ jẹ́ ká sọ́dọ̀ ìjọ mi ká daṣọ bò ó láṣọ bàbá nǹkan ti táwọn ará dúró pé ọ̀rọ̀ yẹn ti á ti máa já sí ọ̀run bàbá wa bàbá lẹ́yìn tí ó mọ ìtàn yẹn nínú pé àti ń dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀rọ ẹ jẹ́ ká ṣe wọ́n. wọ́n á padà débẹ̀ pẹ̀lú ìkànṣe lára àwọn ló máa fò wà ká má fi padà débẹ̀. bàbá lónìí a rí pé tí wọ́n bá ti lọ ń jẹ kíní kan ní Ilé Ifẹ̀ wọ́n bá ti lọ ń jẹ kíní kan ní Ilé Ifẹ̀ àwọn ọ̀yọ́ náà wá gbìyànjú wá fi tiwọn náà jẹ irúfẹ́ èyí tí à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ èyí ti jẹ́ Basọ̀run Àgbà ilẹ̀ Yorùbá lọ́dọ̀ bá wa ẹ̀yìn ayẹyẹ Ògúnwùsì kábíyèsí wọ́n fẹ́ lọ ṣe irú eléyìí ṣé ó lè mú ilẹ̀ Yorùbá gún régé ṣá. ẹ sọ pé wọ́n fẹ́ joyè tèmi jẹ padà ní Ifẹ̀ tàbí ní Ọ̀yọ́. wọ́n làwọn àwọn lẹ́tọ̀ọ́. oyè tí a ń fà yìí òun ni èyí tí ẹ̀gbọ́n wa Ìlàjì ọ̀kan lọ́mọ lẹ́ńsọ nípa èyí kan tó tún fi ọ̀kan lọ́mọ Yorùbá náà tún jẹ. mo kí bàbá wa ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ọ̀lẹ́wà lówó orúkọ máa ń roni àpèjá ẹ̀ máa ń roni tẹ bá máa bímọ kò sẹ́ni jẹ́ sọmọ ẹni Júdásì torí àmọ́ pé Júdásì kò níwà tó dáa ni kò sẹ́ni tó jẹ́ sọmọ ẹni Fáráò ṣùgbọ́n gbogbo wọn tá ń sọ̀rọ̀ nípa èyí ibi tí wọ́n darí ìgbésí ayé wọn sí níkẹyìn ló fà tí kò fẹ́ ní sọmọ ẹni Fáráò tàbí Júdásì kì í ṣe bí wọ́n ṣe rí láàárọ̀ ọjọ́ nìyẹn. èmi kí bàbá wa sí lẹ́ẹ̀kan ọ̀nẹ́rìṣà kábíyèsí lè jọba ládé bá a fẹ́ bá a kọ̀ ó di túláàsì ẹni tó lọ́run dá ní kò ṣe fara gbé. mo fẹ́ sọ kankan lé ní ìgbà ẹ̀yin náà lẹ́wà interview mi lọ́dún ẹ̀ lọ́rùn mo ní fíìmù tó kù ní ohun tá a bẹ̀rẹ̀ yìí o mo ní díẹ̀ kò ní pé ọ̀hún ará Ọ̀yọ́ ẹni tí ò tiẹ̀ tó ń tì tí gbogbo èèyàn ní kílẹ̀ ni ẹ̀ ń ṣe fún ẹ tó rọ́rọ̀ sọ òun ni àwọn bàbá wa ń pè ní aláìmọ̀kan. ẹ wo bí tí oníkẹ̀kẹ́ méjì tán wàrà wọn dé nínú igbó ẹlòmíì kò mọ wọn ń pè ní orí ìtẹ́ èèyàn kọ́ la ń bọ̀wọ̀ fún un tàbárí ọba aládé tàbájí kábíyèsí orí ìtẹ́ yẹn la ń bọ̀wọ̀ fún ṣùgbọ́n kẹ́ni tó wà ń bẹ̀ yẹn má ba orí ìtẹ́ yẹn jẹ́ o nítorí ẹni tó ń bọ̀